Hello, ẹ káàbọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time tí ẹ bá wà. Mo kí yín o, mo kí yín ní tológun, mo kí yín ní tẹlẹ́ṣọ̀ọ́, mo kí yín ní kí ọmọ kọlẹ̀ kóòtù òjíire, mo kí gbogbo ẹ̀yin bàbá màmá, mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ìlú, mo kí gbogbo ẹ̀yin adúró ti ní gbọ̀ngbọ̀n lọ́jọ́ ìṣòro. Èmi ọmọ yín náà máa tún ní Lady K ìfẹ́ olúwa show, Lady K news carrier, Lady K international. Èmi ni mo kí yín o wípé a kú ìpalẹ̀mọ́ ọdún ayabo fún wa o, àní ṣàìsàn, àní ríbi, àní rí ìdààmú. Ẹ máa wò pé wo ni mo tún mú wa ọ̀rẹ́ lórí Tani-Olorun náà ni o. Tani-Olorun, Ọlọ́run nìkan lọ́ba, ẹja àjọgbọ́. Tani-Olorun á lọ abọ́ àbọ̀bọ̀jẹ́. Alihamdulilayi. Kábíyèsí Olódùmarè, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ká dúpẹ́ lọ́wọ́ ọba, a dúpẹ́ lọ́wọ́ ẹwẹ́ ìlú ìfẹ́ Tani-Olorun. A dúpẹ́. Mo fẹ́ dúpẹ́ torí inú mi ń dùn torí pé ṣalátìlẹ́yìn mi. Alihamdulilayi. Ó yẹ kí n ti dúpẹ́ yìí ti pẹ́ ṣùgbọ́n àfẹ́ṣe eléyìí ẹ̀ka tí wàá mọ̀ sí eléyìí àárín alẹ́ wà láàárín ẹ̀yin tí mo wà tó bí n bá ti wá ṣe náà ẹ mọ̀ gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo pátá olólùfẹ́ Tani-Olorun lè jẹ́ gbogbo pátá olólùfẹ́ Tani-Olorun lè jẹ́ ó yẹ kí dúpẹ́ o ti wáyé tipẹ́ ṣùgbọ́n lábẹ́ bó ti yẹ kó rí ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àwa ẹni tí ò lọ lónìí dé àwa tá a lọ náà la dé yìí pẹ̀lú mo ti wá sọ̀rọ̀ yìí mo fi Ọlọ́run ẹ̀ bá ṣe lẹ́nu mi ò ní ẹnìkan nù mi ò lẹ́nu ẹ̀kan nù ẹyẹ tẹ̀lé ọ̀kọ̀ọ̀kan sínú. àwọn tí ọ̀rọ̀ ṣojú wọn àtẹ̀tọ́ sẹ́yìn wọn mo ń làdúpẹ́ lọ́wọ́ wọn ẹni tó wá dúró fẹ́ Tani-Olorun àti ọgbà ẹ̀yìn tẹ̀ ń gbẹ́mi pátá ẹ wà bínú torí pé lábẹ́ bó ti yẹ kó rí bọ́dọ̀ bá bẹ́ẹ̀lì ẹjọ́ ìyẹn tó ń sọ̀rọ̀ ń pẹ́ bẹ́ẹ̀ni kìí ṣe dandan ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó bá bẹ́ẹ̀lì ẹjọ́ kó rí kó bóyá ẹ fẹ́ gbọ́ wa abẹ́ gbọ́ wa ṣùgbọ́n lábẹ́ gbọ́ ẹ̀ kó yẹ kó rí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin yẹn o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn o ìdúpẹ́ mi màá sẹ́yìn Tani-Olorun tún ti bẹ̀rẹ̀ o tí ní sẹ́yìn ẹni àti àwò àwọn èèyàn dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde sí mi àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́n pátá lóyèdè wà á síbẹ̀ síbẹ̀ dúpẹ́ náà tí yóò tún ní gbàgbé ẹnìkan mo wá fi Ọlọ́run bẹ̀ yín mo fi rúmọlẹ̀ bẹ̀ yín mo fi aláwù bẹ̀ yín mo fi Jésù bẹ̀ yín mo fi bá bẹ̀ yín ọ̀pọ̀ ẹ̀yìn tí wà lẹ́sìn dákọ̀ náà bínú sí mi torí Tani-Olorun tún fi gbogbo ẹ̀ bẹ̀bẹ̀. Tani-Olorun yín náà rí o fídíò kọ̀rọ̀ ó ti di gbangba ó ti wá gbé mi sí gbàgbà báyìí èyí tá à ń ṣe ń kọ̀rọ̀ ó ti wá di tí gbogbo ayé fẹ́ gbọ́ kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá nìkẹlẹ̀ tó àtẹ̀yìn boríbalẹ̀ fún mo dúpẹ́ lọ́wọ́ gbóyún o èyí tá à ń ṣe ń kọ̀rọ̀ ní ìsìn báyìí ó ti wá di tí gbogbo ayé fẹ́ gbọ́ pé kọ́mi yóò sọ̀rọ̀ mo wá fi Ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ tí mo sọ yìí táyé pé ó bá wá rí bákan ẹ dákun ẹ foríjì mi torí pé àìmọ̀ rìn orí owó jì kódà ó kábílá débi pé àáfàá kan ló pè mí pé Tani-Olorun ó wàá sọ̀rọ̀ mọ́ kíníkan ó sì wàá sọ àwọn kan lẹ́nu ó sì wàá sọ àwọn lẹ́nu pé àwọn òjì kò sọ̀rọ̀ mọ́ mo ní irọ́ àwọn èsèyàn tí ò dá o èèyàn gidi làwọn mùsùlùmí èèyàn gidi làwọn o àwọn oníkan mọ́ sọ̀rọ̀ o àwọn òsọgbà àwọn òsàwò o sì wàá fẹ́ sọ̀yàn dúró àwọn dàbí mo ní mò ń gbàtọ́jú lọ mo tiẹ̀ fẹ́ sinmi ní fi sọ̀rọ̀ pé bóyá ẹ̀yin mùsùlùmí mi ní inú láì dá ìyìn sọ yín lẹ́nu mo ti wá sọ yín lẹ́nu tí mi sọ̀rọ̀ gbogbo yín pátá dápọ̀ ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ abẹ ìyìn sọ yín lẹ́nu torí èyí tó sọ ní pé kódà kẹsẹ̀ ní méjì pé Tani-Olorun ó ti sọ àwọn lẹ́nu kò sọ̀rọ̀ mọ́ wọn àti pé àwọn làwọn ò jẹ́ kó sọ̀rọ̀ mọ́ irọ́ ìyìn sọ yín lẹ́nu táìpé kí mo ti wá sọ yìí náà mo tún sẹ́yìn ẹ má bínú kábíyèsí Olódùmarè ẹ̀bẹ̀ ló gbà púpọ̀ bẹ́ẹ̀kùn ẹja àná kékeré ń bẹ̀. bẹ́ẹ̀ni mo dúpẹ́ lọ́wọ́ gbóyin mo dúpẹ́ lọ́wọ́ oníṣẹ̀ṣẹ̀ ayé parata mo wá dúpẹ́ ni bí n bá ṣe wá dúpẹ́ mi ẹ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ mi ọmọ ẹjẹ́ ìmọ̀rìjẹ́ mọ́ àlọ́wọ́ ibo ní ti bẹ̀rẹ̀ o mo ti fẹ́ bẹ̀rẹ̀ o ìjẹ́ mi tó ti fẹ́ bẹ̀rẹ̀ torí mo máa ṣàṣe gbàgbẹ́ ẹ ti bá ṣàṣe dúpẹ́ ẹ gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ kí ọkọ mi lọ́wọ́ àwọn Tani-Olorun support wa ní diaspora mo dúpẹ́ lọ́wọ́ yín pátá wọ́n support wa ní diaspora káàkiri ẹ bá wa máa ṣí ẹ torí àwọn tó wà ń ta yín àwọn ti rí ojú tí wọ́n ti rí
ìwọ̀n bá làwọn tá a wà nulẹ̀ rí ó ní àwọn bàbá fi sọ pé ọmọ tó gbé 50 ìlú àtọmọ 50 ọdún ẹgbẹ̀jọ ni wọ́n àwọn tó ti bọ́ sókè ìta tó lè lọ tó ti lọ ìlú kan ìlú kejì tó ti lọ ìlú míì àwọn lè sọ púpọ̀ nínú rírí yàtọ̀ sáwọn àtàkùn lójú kan tí èmi ti ń kó Ìbàdàn ìrírí mélòó fẹ́ sọ mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́jẹ́ Tani-Olorun tẹ́ support mi ní diaspora mo dúpẹ́ lọ́wọ́ yín pátá nípasẹ̀ léyìí àwa àmọ́ ìrìnlẹ̀ ọ̀kan torí gbogbo àwọn tó ń diaspora náà gbogbo yín pátá lẹ̀ ṣeun ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ ìrìnlẹ̀ ọ̀kan kí nọ́mbà bí kìíní kí nọ́mbà bí kejì ẹ ti má sì wá sí ẹ̀dá kan ẹ dáríjì mi ẹ má bínú sí mi Tani-Olorun support in diaspora mo dúpẹ́ lọ́wọ́ yín gúrúùpù kan lọ́tọ̀ tí wọ́n sì gbìyànjú tí wọ́n ṣe bẹbẹ tí wọ́n jọ mí lójú pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run nípa Olódùmarè ní dójú tì mí olùkọ́ ní dójú tì yín bẹ́ẹ̀ tí wọ́n á nífẹ̀ẹ́ fa tẹ́nífẹ̀ẹ́ ṣẹ̀ṣe tẹ́nífẹ̀ẹ́ àwọn alálẹ̀ àwọn rúmọ̀lẹ́lẹ̀ ló sàn yín lẹ́sàn lẹ́lẹ́kejì mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìṣẹ̀ṣe assembly wọ́n dún ìta Ọlọ́run ni wọ́n lọ́mọ ọ̀gbúnlọ̀ yí pọ́ wọ́n ìta Ọlọ́run kò mọ̀ ọ̀gbúnlọ̀ yí pọ́ ìta Ọlọ́run báyìí di mùsùlùmí nǹkan ó mọ̀ sí nǹkan mùsùlùmí náà kéèyàn di mùsùlùmí ní èsè tí ọ̀dà Islam ní èsè tí ọ̀dà ó kàn jẹ́ pé ọ̀nà tí gbogbo wa gbà rí Ọlọ́run Olódùmarè lọ yàtọ̀ ní. ló yàtọ̀tọ̀ bẹ́ẹ̀ ni bóyá bí tó gbá sí. ó ṣẹ̀ṣẹ̀ làwa àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ jẹ́ ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí mọ̀ jẹ́ mùsùlùmí kìí sẹ́ni mọ̀ jẹ́ kìí sẹ́ni àdìmọ́ra wájà nígbà mi ò yípo àbí tẹ̀mí mi ò bàbọ̀ ṣùgbọ́n kí wá yípo ní èsè tí ò da torí inú Islam náà mo fẹ́ yípo sí tí n bá yípo ṣùgbọ́n ní sẹ́yìn tàwa yìí náà àwọn tó mọ Tani-Olorun mọ̀ pé kí ṣe tí yípo sí tí n bá yípo àbí tí bàbúrí gbálẹ̀ ifá ní gbàmígbó láwù gbàmígbó gbàmíọ̀dẹ̀ láwù gbàmíọ̀dẹ̀ gbàmígbó láwù gbàmíọ̀dẹ̀ taratara ifá tó wá gbàmí tó dí gágá tó bí wá tó ń sùn èmi ní ó sẹ̀sán ifá ló gbà mí ẹgbọ́n tí ìyá mi sọ wọn lọ́mọ kò dọ́dún mẹ́ta lọ tó dún sí ẹ̀sẹ̀ láyé yàtọ̀ ifá wá gbà mí tó dí gágá ayé mi wá yàtọ̀ ní wọn sọ pé ǹjẹ́ ti fa mọ́ ifá bá gba ẹgbẹ́ bàbí káàánú ẹ̀dá kan ẹ̀ mọ̀ bínú ẹgbẹ́ tí bá ṣe kátà mọ́ ṣùgbọ́n ibi tẹ́yìn náà wà torí pé nínú Islam gbà àwọn kan náà ẹwà àwọn èèyàn tó ti tara Islam náà jẹyàn àwọn èèyàn tó ti tara Christianity náà jẹyàn sáré páyọ kó gbà wọn náà ni nígbà tí mi wá tẹ̀lé ó gbè mí nù ibi ìdúró tí mo gbé sí ló gbé mi tí ibò míì tí wọ́n á bọ́ sí wọn wá gbé mi kí wọ́n á sọ pé ìyìn níṣẹ́ tí wọ́n lè mí ò ṣe o so ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ assembly Tani-Olorun ara yín ni ẹ dákun tí màá kí yín dára bó ti wù yín ẹ dákun ẹ forí jì mí pàápàá jùlọ àwùjọ ọmọ Yorùbá ẹ̀yin náà mo dúpẹ́ àjọ kan náà làwọn náà tí wọ́n sì dúró tán tí àwùjọ tó pegedé dáadáa ni mo dúpẹ́ lọ́wọ́ tiyín náà àwùjọ ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín pátá mo dúpẹ́ mi ò lẹ́nìí kan nínú gbogbo lẹ́nìí kan nínú láti mo dúpẹ́ lọ́wọ́ yín tó dáhùn kan ní pé àbí ọmọ yóò àbí kò mórè ni ṣé mo pé mo ti wà láàrin ara méjì mo gbúdọ̀ sísọ̀tún ká sísọ̀sìn náà ni wọ́n dàbẹ̀ ni pé bóyá tó lẹ́lòmí ti di pé ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ni bó wá ti wá sórí ètò ìbú ló fẹ́ máa bú so lẹ́yìn ìgbà náà mo dúpẹ́ lọ́wọ́ Yorùbá World Congress mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. ẹ ṣé o adúpẹ́ o àwùjọ àjọ kan náà ni tó dúró tán àṣìṣe àtọlọ́wọ́ àjèjì mo dúpẹ́ lọ́wọ́ tiyín náà àjọ kan tó dúró tán náà ni àṣìṣe àtọlọ́wọ́ àjèjì kò sí ìgbà tẹ́ wọ àwùjọ wọn tẹ́ ní kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni tẹ́ pé wọ́n máa kọ́ ìgbìmọ̀ téèyàn ò mọ̀ nípa àwọn òrìṣà nípa àrùmọ̀lẹ̀ wọ́n máa kọ́ yín gbogbo ẹbí Afẹ́nifẹ́re mo dúpẹ́ o gbogbo Afẹ́nifẹ́re mo dúpẹ́ o ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ gbìyànjú o ẹ pegedé kódà tí ń yàtọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ o olùgbà àrùmọ̀lẹ̀ òdòdó téyìn ẹ dúró ìta Ọlọ́run ojú òní tì yín o mo sì dúpẹ́ pé kọ́lọ́hún kí Ọlọ́run káwọn àrùmọ̀lẹ̀ méje kémi ní ó lè dójú tì yín ìjọ ọ̀sẹ̀ sí aṣẹ́gun mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe rí mi náà lẹ́sẹ̀ gbà mí ẹ̀yọ́ ojú tí mo jóni tí ẹ̀yin náà o. àmì o. dandan ni kí n dúpẹ́. bẹ́ẹ̀ni. dandan ni kí n dúpẹ́. by force. tó lẹ́yìn tí a ṣe lóore tí ò dúpẹ́. ọlọ́ṣà tó kó ni lẹ́yìn lọ́ọ̀dẹ. àwọn àjọ wa wà lóríṣiríṣi tó jẹ́ pé Tani-Olorun ọ̀rọ̀ Tani-Olorun ni wọ́n sọ rúbù ti pọ̀ jù. rúbù tí ìgbà mọ̀ dákọ̀ ẹ dákọ̀ ìmọ̀ fún orí jì mí. kò sí wàhálà jà ìmọ̀ dákọ̀ mélòó lórí orí yẹn ọpọlọ bí ọpọlọ ayé mélòó fẹ́ẹ́ dẹ́ ti dákọ̀ ẹ kàn rí mi pé tí bàbá èèyàn ojú tí bàbá dàpọ̀ ẹ kàn rí pé
ẹ kàn gbà mí bẹ́ẹ̀ pé ọmọ èké ni ọlọ́pọlọ náà ẹ gbà mí bẹ́ẹ̀ ẹ dápẹ́ foríjì mi. àwọn Ìbàdàn warlord àwọn náà gbìyànjú wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yín dáadáa tá a bá ti wá ń dúpẹ́ lọ́wọ́ lájọlájọ ká tó máa dúpẹ́ lọ́wọ́ orí òjòrí náà wọ́n dúró ìtàlẹ́ ọlọ́run àwọn tó dúró tèmi pọ̀ yẹn lè kàtá o níbo ni bá ti bẹ̀rẹ̀ o níbo la bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ látòrí aṣíwájú wa látòrí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n dúró tì mí àwọn yẹn dáadáa ni kì í ṣe gbogbo ọ̀rọ̀ lólórí máa ń sọ ṣùgbọ́n lórí ó ṣègbèsè làbẹ́nu mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó kó wa jọ tí òjòjò ti wà ojú ní tẹ̀yìn náà ká tó wá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìlú tí Tani-Olorun ti jáde gómìnà ìlú tí wọ́n ti Tani-Olorun fàṣẹ ká dúpẹ́ lọ́wọ́ tiyín náà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ká dúpẹ́ lọ́wọ́ tiyín náà ẹ̀kọ́ àdúró ti wà torí gbogbo yín lẹ́yìn iṣẹ́ lábẹ́nu tá a bá ní ó kàn yín yóò lápá láti sọ pé gbọ́ yóò látúpa tá a pẹ́ tó wá sí gbèsè àtúparọ́ náà ni ká dúpẹ́ lọ́wọ́ méjìmọ́ rẹ̀ ipò kàn yín ẹ̀yìn sójú ìfọ̀ bá yín ṣe olómọdé bá yín ṣe olùkọ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara gómìnà Abdulrasaq Abdulrahman gbogbo tó yẹn ní bá darí mọ́ lọ́wọ́ sí rẹ̀ bẹ́ẹ̀ yín lẹ́mọ́gbọ́n tẹ́ ẹ ta sí títa lọ́ọ̀fì tọ́rọ̀ lè fi padà já sẹ́wọ̀n kò dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ní wò pé ẹ bá wa ṣí ẹ jọ ẹ jẹ́ ọmọ lẹ́wọ̀n àwọn tí wọ́n bẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n tó bẹ́ lọ́kọ́ ọmọlọ́mọ lọ. tí ọmọ dákọ wọ́n tó mú mi lọ́ta láti wàá sọ̀tà àtà tó jẹ́ pé ta ló gbúdọ̀ lẹ́wọ̀ àwọn tọ̀tà tá a lé tó fojú ẹ̀ ńkọ́ tí mo wá gbúdọ̀ mọ́ dákọ. kò ṣe dáhùn láti sọ̀rọ̀ nísìnyí wọ́n tó lẹ́nu mi mú ẹnu mi ò mú mo sọ̀rọ̀ mi láti ìmọ̀ bá síbi ẹni mẹ́ta ló gbọ́ kó má bínú. kí n wá dúpẹ́ lọ́wọ́ ọba àkọ́kọ́ kálọ́ba àkọ́kọ́ torí táwọn àti lọ́ba àkọ́kọ́ àtúnṣe àwọn kan ọba àkọ́kọ́ lẹ̀ Yorùbá bá mi ò ní ìṣà ẹni ìtàn Ògúnwùsì mo dúpẹ́ lọ́wọ́ tí náà torí bí nǹkan bá ń ṣe oúnjẹ ṣe nílẹ̀ Káàárọ̀ Oòjíire ọwọ́ àwọn tó ń ṣe kọ́ bẹ̀rẹ̀ nù báwo bí wọn àwọn ilé ò bí wọn àwọn lọ́hún wọn bí wọn àwọn tó kó wájú bí wọn pé bó wọn yẹ ṣe wípé iṣẹ́ tá a gbé fún yín bó lẹ̀ ṣe gbogbo àwọn tá lókọ́lọ́kọ́ tá à ń dákọ̀ ẹ lè mọ̀ rí pa wọn o lójú tiwa ká mọ̀ rí pa wọn ṣùgbọ́n lábẹ́nu ká mọ̀ pé tiwa wọn ṣe tìlúmọ̀lẹ́ wọn ṣe tìmọ̀lẹ́ bá yín ṣe ìgbàlódé bá yín ṣe gbogbo àwọn alálẹ̀pàá tó bá yín ṣe àwọn tó yìí tẹ̀ ká tó tẹ̀ bá yín ṣe mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí àlù Ìlọrin mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà orúkọ tó wọn máa ń lò yẹn wọ́n mọ̀ pé wọ́n ní Sùlùkàbàrì bọ̀ tèmi ò máa pọn lé wọn bí àwọn ará Ìlọrin ẹ dákun ẹ foríjì mi táyé pé dára Ìlọrin wọn ní ṣéwù èmi náà ní ṣéwù tèmi náà ní ẹ̀yìn máa pọn lé yẹn bí àwọn ará Ìlọrin mi ẹ mọ̀jẹ̀ pọn ẹ foríjì mi o tẹ́tí bí má ṣe ní ẹ̀ ṣe gbà mí ẹ dákun. ẹ̀sùn kan tí wọ́n wà tó yẹ kiri dákọ̀ ń ṣe àwọn èèyàn tó ní ìrìn láti dákọ̀ àwọn kan bàbá àti ọmọ yẹn léṣòwò rẹ̀ ẹnu mo ṣe mo dúpẹ́ o. lágbára Ọlọ́run Olódùmarè lágbára Ọlọ́run Olúmọlẹ̀ ipò aṣíwájú tẹ̀ lọ́wọ́ ẹ̀ dé bẹ́ẹ̀. àṣẹ. ẹ bá ní ẹ mọ̀ dé bẹ́ẹ̀ ẹ tẹ̀gùn ni. àṣẹ. ẹ fi ṣàtẹ̀gùn dé bẹ́ẹ̀. àṣẹ. torí lára akẹ́yìn ọmọ ọkọ Yorùbá ò dé bẹ́ẹ̀ lára akẹ́yìn tẹ ẹ nífẹ̀ẹ́ aráàlú ò dé bẹ́ẹ̀ lára lè ṣe dẹ̀ wá àrẹwà nínú ẹnì kankan àtàwọn tó wà bẹ́ẹ̀ náà báyìí àròyìn ni wà àròyìn lẹ́yìn kan bàbọ̀ Yorùbá dé sàn ló lè ṣe. mo sì sàdákàtà yín ẹ gbìyànjú kẹsàn gbọ́dọ̀ lè rẹ́mọ sátátẹ́gùn ni oníwọ̀n bá mi bá ṣe fún yín ẹ bá mi gbà bẹ́ẹ̀ Ọlọ́run ọba ó bá mi dúpẹ́ lọ́wọ́ yín. àṣẹ. tí n bá tún wá ní kí n tún lọ àsọdọ̀ mi bàbá mi Fásọyọ Àlàbí ọbẹ̀ ẹ̀dùn àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣé o. mo dúpẹ́ lọ́wọ́ yín o. a dúpẹ́ o. kí n jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi lọ́kàn àwọn tí mo ti dúpẹ́ ṣùgbọ́n tí màá tún wá sọ náà mo tún ṣe abáyá mòore jẹ ni. bẹ́ẹ̀ni. ẹ tó nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ tó ọbẹ̀ ẹ̀dùn lágbàáyé ìrọ̀pọ̀ tí wà o dáké àsọdùn ní kí káwọn olúmọ̀lẹ́ forí jì mí. bàbá yẹn nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ pọ̀ o àwọn yẹn pọ̀ bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ Àràbà Ilé Ifẹ̀ Àràbà àgbáyé
àwọn náà nífẹ̀ẹ́ sí mo dúpẹ́ lọ́wọ́ yín o. Alhamdulillah. bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùrú gbọ́n. bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùrú gbọ́n. mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà o. bàbá mi Ọdẹ́gbọlá. àwọn tó bí ta Ọlọ́run àwọn náà bí mi wẹ́ kí n mú bàbá mi Ọdẹ́gbọlá mọ̀ tó dáwọn náà bí mi wẹ́ kí n mú wọn. tó rá àbúrábálẹ̀ Ìbàdàn tó ní. ojú ni tí àwọn náà fọ bàbá náà bá jẹ́ Ìbàdàn. tí àwọn èèyàn máa ń sọ pé ta Ọlọ́run yẹn pé kì í pe gbákẹ́ páyé tí n bá pe àwọn bàbá yìí lójúmọ́ káwọn bàbá yìí tó sùn ó pè mí lẹ́ẹ̀márùn-ún. bàbá Ọdẹ́gbọlá arápálẹ̀ Ìbàdàn. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. kí ló mọ̀ lè sádùpẹ́ lọ́wọ́ gbogbo wa. arápálẹ̀ Ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ yín. mo dúpẹ́. mo fẹ́ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe tó wà ní Kwara State náà. wá èmi lè wá ní ìdàpọ̀ báyìí tọ́bi òṣèlú ń bà mí ń dì ṣé kí n bẹ̀rẹ̀ látòrí ọba àrìṣà Èkìtì tó wà ní Kwara ní àbíyá Jésìkẹ́mi àbíyá Olókun ni mo fẹ́ bẹ̀rẹ̀ Olókun wà ń bẹ̀. Ọlọ́sà gan wà ń bẹ̀. Ọlọ́run ìlànà wà ń bẹ̀. Ìyá Alákayé gan wà ń bẹ̀. Ìyá òṣì ọmọlẹ̀ wà ń bẹ̀. àwọn tó ṣẹ̀ṣẹ̀ Kwara náà àwọn náà gbìyànjú. mo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run tún ti dé o. ẹ̀fọ́ríjì mi o láti mi mọ̀ pé ẹni bẹ́ẹ̀ lè kó dákọ̀ tí ò dákọ̀ ẹ̀. ẹ dákun ẹ̀fọ́ríjì mi bá ṣe dé kí ẹ dákọ̀ ẹ̀ kò tí wàá ti fẹ́ tó náà tí ó ní ìwọ. Ọlọ́run nìkan ló ní déédéé Ọlọ́run nìkan ló lè ṣe Ọlọ́run nìkan ló lè tò lọ́wọ́. bàbá mi Agbẹ́sìnga torí bàbá Agbẹ́sìnga ọmọ níjẹ́ bàbá ọmọ níjẹ́ wọ́n lè fi ẹ̀mí wọn lẹ̀ fún ta lọ́lọ́run. mo tún fi ẹ̀mí mi búra bàbá ọmọ níjẹ́ lè fi ẹ̀mí wọn lẹ̀ fún ta lọ́lọ́run. Agbẹ́sìnga ọmọ níjẹ́ nísẹ̀yìn kò sí tí àwọn ènìyàn lè fi lẹ̀ fún ta lọ́lọ́run. bàbá yẹn kí wọ́n pé torí pé wọ́n nífẹ̀ẹ́ ta lọ́lọ́run mo ti nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n torí pé wọ́n nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ wọ́n kó tó lè pọ̀ Agbẹ́sìnga wọ́n ti nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ jù. bàbá ọmọ níjẹ́ gbogbo nǹkan yóò ní parí lójú yín. bàbá ọmọ níjẹ́ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní gbé ọmọ sí àbọ̀ ọmọ níjẹ́. mo fi tí tó ṣàdúrà torí pé ipa tí àbá náà kò ṣe fọ̀rọ̀ sẹ́yìn. àwọn tí ìdúpẹ́ lọ́wọ́ wọn pọ̀ mo sì mẹ́yẹ́ bẹ́ẹ̀ lápò ni. ẹ bá wa ṣí ẹ. mo mẹ́yẹ́ bẹ́ẹ̀ lápò ẹ ló sapá bákan. mo lọ sapá. bàbá mi ẹ ní dààmú mo wá ti fi àràbọ̀ ọmọ níjẹ́ mo fi kí àràbà Ìṣẹ̀yìn náà. bàbá mi Fásọjí mo kẹ́yìn náà ẹ ṣé mo dúpẹ́ o ní fún báyìí ṣe olómi ọmọ ẹ ṣe ìgbàdúgbò nípa àwọn yẹn ṣe àwọn tó tẹlẹ ká tó tẹ ọba yẹn ṣe Balógun àbá Ìṣẹ̀yìn Balógun ni àwọn ẹ̀ka wípé ẹ fẹ́ jam àgbákò Balógun ni you go jam àgbákò àgbákò go jam dem. mi ìdúpẹ́ lọ́wọ́ Balógun àjọ wà ní torí ẹ̀mí ta Ọlọ́run ẹ̀mí kan lájọ bí mi ta Ọlọ́run àti Balógun àjọ lẹ́mí kan náà ni mi dúpẹ́ lọ́wọ́ Balógun bọ́sẹ̀ pẹ̀sán mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí kan náà ni tí wàá dúpẹ́ lọ́wọ́ Balógun dúkà lẹ́yìn torí àwọn asúnmọ́ra jura lọ. wọ́n ní oníkangun aṣọ tó kangun ségun náà pè ń jẹ́pẹ̀ Balógun ìkọ́ ní dúpẹ́ lọ́wọ́ Balógun mo wá tuntun fún àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo oníṣẹ̀ṣe tó wà nílẹ̀ Yorùbá tálà kó boníṣẹ̀ṣe ẹja mọ̀ kó boníṣẹ̀ṣe náà papọ̀ ìyá kó boníṣẹ̀ṣe gbẹ́rẹ́ papọ̀ boníṣẹ̀ṣe lè wà gbélé ló tì mí o ojú òní tì yín gbàdúrà lórí dójú tì yín gbogbo ẹ̀yin olómi olóríṣà lóríṣà fún bàyẹn ṣe olómi olóba yẹn ṣe gbàdúrà olóba yẹn ṣe àwọn tó tẹ̀ka tó tẹ̀ wà yẹn ṣe. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yẹ o torí èmi gẹ́gẹ́ òtí ẹ̀ tí wà sórí ètò kí n fà káàtì náà máa lẹ̀ àwọn ẹ̀ sì ń sẹ́ndì owó sí mi. ọ̀tọ̀ owó tí wọ́n sẹ́ndì owó sí mi tí wọ́n yàtọ̀ sí pé wọ́n dúró tán. tí n bá ní dákọ̀ màá tún ṣe àmọ́ kan o wọ́n ẹnìkan wà tí gbọ́dọ̀ mọ́ dákọ̀ o. bàbá mi Mr. Sani ń dákọ̀ yín mo forúgbó pè ń tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ wo orí fìlà mo sí fún yín Mr. Sani ẹ ní dààmú o gbogbo ibi tí èso yín wà ìnira ò ní bá wọn o. ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ti máa ní kí n máa sọ̀rọ̀ àwọn kò mọ̀ mú bí àwọn kò mọ̀ tẹ̀kẹ̀ pàṣínà ẹ mọ̀ tẹ̀kẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pàṣínà mo fi yẹn kọ́ Mr. Kọ́lápọ̀ Mr. Kọ́lápọ̀ wọ́n gbé ta Ọlọ́run rògbò bí ìrọ̀ wáyé kílẹ̀ fún ni
wọ́n lè bá ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ jà tó yìí ta lọ́lọ́run ní Takọ́lápọ̀ tó kí n bá sọ pé kíní kan ní kí n báyìí ọ̀rọ̀ tẹ́mi ò tí èmi ò ní tí síbẹ̀ àwọn àbáyọ tí wọ́n jà fún mi. ọmọlúàbí nìyẹn. nínú mi tó wá dùn pé tá a wá ṣe ó tún wá kó gbọmọ ó tún wá so gbọmọ Yorùbá káàkiri àgbáyé ó tún wá so wọn pọ̀ nípasẹ̀ ta lọ́lọ́run gbọmọ Yorùbá ká wọ àwọn ọmọdúnmọ̀lẹ́ tún wá so pọ̀ wọ́n tún wá so pọ̀ Mr. Kọ́lápọ̀ wọ́n bá ọ̀rẹ́ wọn jà sórí ta lọ́lọ́run ẹ wò ó mi jẹ́ mú ilé dúpẹ́ lọ́wọ́ yín torí pé ó ti dàbẹ́ nípa àjọ ẹ̀mí kan náà lájọ mí Ọlọ́run Olódùmarè kan ló dúpẹ́ lọ́wọ́ gbóyún Ọlọ́run Olódùmarè kan ló dúpẹ́ lọ́wọ́ yín kí n tún wá dúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn oníṣẹ̀ṣe tó wà nílùú ìpínlẹ̀ Èkó Lagos State Lagos State ibo ní ìsọ̀rọ̀ àti bẹ̀rẹ̀ báyìí ẹ má bínú o bí n bá ti bẹ̀rẹ̀ bàbá mi Ifá ò lè pín bàbá Ifá ò lè pín ọmọ ọdún mẹ́lẹ́ ní nígbà tíyìn ẹ sojú rúmọlẹ̀ ẹ sojú àwọn alálẹ̀ èmi ò lè dúpẹ́ lọ́wọ́ yín àwọn olùmọ̀ náà lè dúpẹ́ lọ́wọ́ yín torí èèyàn ní fẹsẹ̀ ṣe ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ lọ orúkọ lọ yọ abálẹ̀ òpin mo wá tó fi yẹn náà kí bàbá mi Awúrelà kí tiẹ̀ ló kọjọ́ wọn ná àpapọ̀ odù ní Kòròdú ní tamáwù èèyàn mélòó ló nífẹ̀ẹ́ sí ìtòló ló nífẹ̀ẹ́ ju bàbá Awúrelà lọ gan láti yẹn nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ ìwé kankan nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ ipò yẹn lè fẹ̀mí alẹ́ lẹ́fù ṣẹ̀ṣẹ̀ kóòtù wo ni bàbá Awúrelà wà ó dàbí ẹni pé bàbá òun kò ní wá ó sọ pé ta lọ́lọ́ òwúrọ̀ sí kíní kan òwúrọ̀ sí bàbá sọ́sì tó wá níjọ́ tí ọ̀rọ̀ tó wá fẹ́ dojúrú tó fẹ́ dìjà bàbá ló tún wá máa wọ̀nyẹn pé àwọn ìṣẹ̀lẹ̀ pẹ́ mọ́ jà ipò àwa àgbáyé lámàbágbà èèmọ̀ òwúrọ̀ sọ pé àwa láàmọ̀ jà bàbá Awúrelà Ifá ó dúpẹ́ lọ́wọ́ yín ìpẹ́rẹ́mọ̀ ló dúpẹ́ lọ́wọ́ yín ìgbàgbọ́ yín kò ní dojú tì yín. àṣẹ. ìgbàgbọ́ tèmi náà sì dojú tì mí. àṣẹ. ìgbàgbọ́ tí yín náà ní dojú tì mí. mo dúpẹ́ lọ́wọ́ yín. Mr. Sani wọ́n wà lára àwọn tó dùn mí lójú nínú yín ò ní bàjẹ́ Mr. Sani o. àṣẹ. báwọn ti wà lára àwọn tó dùn mí lójú. láti wá láwọn kan náà dáyé pé wọ́n bá tí wọ́n orí àwọn náà tó fi sọwọ́ sí mi. alihamdulilayi Elédùmarè ṣe. èmi táwọn kan ní ṣe wá náírà làwọn kan ní sílé kan kádùpẹ́ lówó wá náírà náà kádùpẹ́ lówó sílé kan. agbọ̀dọ̀ mọ́ fi gbogbo ẹnu dákọ̀ gbogbo mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo torí àwọn ẹ̀ka fi àkáǹtì bàmí sí online àwọn ẹ̀ sì ń fowó bẹ̀ wọ́n sì ń fowó bẹ̀ èmi náà sì ń bọ̀ yín tí ì dé èmi náà sì ń bọ̀ wá sí tòtí wà fàkàtì bàtí nǹkan sí online táwọn kan náà wà ní platform táwọn náà táwọn náà fẹ́ support táwọn pé ọmọ yìí ó tó ká fún ní nǹkan mo ń bọ̀ yín tí ì dé màá ṣe live láti gbowó wọlé àwọn èmi pé alọ́mọ yìí ṣe gbúdọ̀ gbowó kì í ṣèbílẹ̀ nífẹ̀ẹ́ dúmọ̀lẹ́ nífẹ̀ẹ́ ilé abawalá nífẹ̀ẹ́ ojú wa ní tiwa owó táwọn àná bá ti ń dáwọlé mo rí ṣe èrè mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin àpapọ̀ odù mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín pátá àpapọ̀ odù cultural center adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín náà bàbá aládò ẹ̀yin náà ní dààmú ọmọ èké ni ọ́ ó dèpọ̀ àgbà ìyá mi yín ká TNT ẹ bá ń ṣí ẹ àṣẹ o èmi náà ti wà dákọ̀ báyìí dáadáa dákọ̀ ìyá mi yín ká TNT ẹ̀yin náà ní dààmú àṣẹ ọ̀rọ̀ yín lójú àwọn èèyàn àwọn kò kẹ́kọ̀ọ́ láwọn tó bá lẹ́kọ̀ọ́ kọ́ àwọn tí wàá sí lẹ́kọ̀ọ́ kọ́ wọn rí bí sọkúsọ ó wá jẹ́ sọkúsọ kò jẹ́ sọkúsọ gbogbo tá a bá táwọn èèyàn bá ti ń sọ tá a bá ti kọ̀kọ̀ ń bẹ̀ kò tí kò ń sọkúsọ ìwọ tó ní sọkúsọ ni ìwọ náà wá sọ tiẹ̀ àgbọn bóyá yóò gbọ́ bóyá yóò ní gbọ́ ìyá mi kí n ká TNT ẹ̀ ní dààmú ọpọlọ yóò ní dàrú gbogbo ẹni tó yẹn dùn fún yín yóò mọ̀ dùn fún yín ni. àti Tóyìn ní ti ẹ̀gbọ́dọ̀ mọ́ dúpẹ́ lọ́wọ́ àti Tóyìn gan ọmọ Ṣàkí Òkun òmìnira ọmọ Odùduwà abáyé lẹ́nu ẹ̀ ni ẹni sì gbẹdúmọ̀lẹ̀ káwọ́ tó dé ẹni fẹ́rùmọ̀lẹ̀ ni ìfẹ́rùmọ̀lẹ̀ ní lára tààrọ́ lọ́hùn níjọ́ mo sọ̀rọ̀ mi lójú àyìn Tóyìn wọ́n sì ń sunkún ẹ wò ó ẹ mọ̀jà sunkún mọ́ ọ̀rọ̀ wa ti dayọ̀ kálukọ́ lójú ojú tó rí yarí àti lọ àwa lọ àwa bọ̀ ẹ̀mí ò sì bọ́ kálukọ́ lọ́wọ́ Olódùmarè bàbá mi babaláwo Ifálétí Ajíbọ̀rìṣà òṣèlú ìjọ ọdún ọ̀rọ̀ títí àwọn aláṣẹ ló bá wa ṣe o ìpẹ́lẹ́mọ́lẹ́ bá wa ṣe o. mo sì wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi kan náà kìrìsìtẹ́nì ni wọ́n bàbá takú ti Jésù gbogbo yín mo rí pa yín o mo rí ṣẹ́tẹ́ ṣe o
Ọlọ́run bá yín ṣe o. àṣẹ. Ẹ̀yin náà ní wà lẹ́yìn nìkan o. àṣẹ. Ẹni tí wàá dákọ kó foríjì mi o. Ẹ̀yin náà ní wà lẹ́yìn nìkan bàbá takú Jésù mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ní dalẹ̀ Yorùbá rú o. àṣẹ. Ọlọ́run ní da Nàìjíríà Ọlọ́run ní da lọ́rin rú o. àṣẹ. Ọlọ́run ṣe ń dá lùbàdàn lù bàbá tèmi náà rú. àṣẹ o ìlú bàbá mi. Ọ̀rẹ́ mi Àbáyọ̀mí oníṣègùn Àbáyọ̀mí orí ẹ̀ wà ń bẹ̀ ọ̀rẹ́ mi lòun ibùdó yín pé àwọn kan wà sí ẹ̀kí ni mo dúpẹ́ lọ́wọ́ wọn gan. lọ́wọ́ àdúgbò dákọ̀ tiwọn náà kó mọ̀ lọ́mọ di pé ó déwájú ń dẹjọ́ ó dé yìí ní ó ń daṣọ. Evangelist Noah Ezekiel ẹ̀sùn mo dúpẹ́ Ọlọ́run ní bá ti ń jẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ pé tí n bá ti ráyè bọ́ sọ́dọ̀ ọmọ Ọlọ́run ìpínlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wà láwọn tí ń fún lóyún ìfẹ́ bàbá gàmìlà yìí ìfẹ́ ilé ọ̀rọ̀ wà láwọn tí mo nífẹ̀ẹ́ púpọ̀ jù Ifáníkẹ́ Ifúbàyín ṣe wà láwọn tí mo nífẹ̀ẹ́ o ìmọ̀ bí mo ṣe fẹ́ fi ìdùnnú mi hàn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yìí gbogbo yín inú mẹ̀lẹ́ dúró tì ìgbà mẹ̀lẹ́ dúró tì àwọn tẹ wá dúró tì fẹ́ nígbàgbọ́ ni wọn ló dùn tẹ̀yìn náà mo ní fi ilẹ̀ ẹ̀ẹ́nìkan ṣayé yín ajínyẹrẹ ìyàṣẹ́ orúkọ lọ́wọ́ ti yín náà orúkọ lọ́wọ́ ti yín Ọlọ́run ọba yóò dùn tì yín ọba Solomoni àgbáyé ọ̀rọ̀ bá dàbí létí ẹlòmíì ó dàbí ìsọkúsọ kò sí ọ̀rọ̀ tó bá ti bẹ́ lòmíì tó bá ti báwọ̀ wí ló wà wípé ìsọkúsọ ilé sọ nígbà tí ẹ pé ibi tí wọ́n rò pé kò sọ́ọ̀sì kọ́ ló sọ́ọ̀sì ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ yẹn kọ́gbọ́n nú ẹ̀ ẹlòmíì sì rí bí ìsọkúsọ bó bá ṣe ilé tiẹ̀ ni ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọba Solomon yẹn sọ ìsọkúsọ ọ̀rọ̀ ọba Solomon òun làákàyè nígbà wí. ìgbìyànjú ẹ dákun ẹ má bínú ó yẹ kí n dákun gbogbo yín síwájú tí màá dá tí tètè dákun ẹ dákun ẹ má bínú gbogbo yín ni mo mọ rírì yín mo pàtẹ kó lóko àǹtí mi náà ìṣẹ̀ṣe làgbà tó tó Òṣàtọ́lá akéwì pé wọn Làtífà ìyàwó mi ó ní Tani-Olorun àti ìyàwó rẹ̀ Làtífà ìyàwó mi nítòótọ́ bẹ́ẹ̀ ni àwọn tí òmìnira fún yín pọ̀ Òṣàtọ́lá bàbá nìyẹn fún báyìí ṣe àwọn ọmọdúnmọ̀lẹ́ ló déhùn kádùpẹ́ lọ́wọ́ mẹ́lẹ̀ kádùpẹ́ lọ́wọ́ fa ẹlẹ́yà ti fi lórúkọ fa ẹlẹ́yà ti fi ìdààmú fẹ́ràn lórúkọ Ọ̀ṣun Ifá fún mi Ifá Kẹ́yìnsọ́lá Ifúbàyín ṣe ẹlẹ́yà náà máa ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ dáadáa bọ́ tójú ẹlòmíì àbájíjà láfíà àwọn olóko ìjẹ̀sìn náà ń jà bó bá ṣe wáyé létí yín ẹ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ìjà láfíà là ń jà àbẹ́nìyàn kan jà jẹ̀sìn ìjà láfíà bẹ́ẹ̀ láfíà ṣe jọba tẹ́nì kò ní kó yẹ nìkan tẹ́nì kò ní kó yẹ lè kejì àwọn àbẹ̀wò àmì adéjúdíòsà gbogbo lọ́wọ́ ti yín náà ìyá mi kan náà wà lọ́nláì ọmọ Bàtálá Òṣùmàrè ìyá yẹn náà ní UK mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run bá lódùmarè ó bá mi dúpẹ́ lọ́wọ́ yín ọmọ Bàtálá Òṣùmàrè ẹ jẹ́ bá wa ṣe o ọmọ Bàtálá Òṣùmàrè ẹ bá wa ṣe o ẹ̀gbọ́n yẹn náà àwọn Yorùbá kìnìkan kí lórúkọ Yorùbá nation làwọn ẹbí máa ń júwe wọn rasa yìí dire mo dúpẹ́ lọ́wọ́ tiyín náà Ifúbàyín ṣe olórí Ifúbàyín ṣe ìgbàlódé Ifúbàyín ṣe bàbá mi kan náà wá gbìyànjú ààrẹ òpìtàn àwọn gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ tiyín náà ààrẹ òpìtàn ṣe rí iṣẹ́ tí ààrẹ òpìtàn ń ṣe báwọn ọmọ Yorùbá nígbà tí wọ́n bá lọ tán láàtò mọ rírì iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ńlá àwọ̀ ò lè mọ̀ báyìí ààrẹ òpìtàn ẹ bá ti ń jámọ̀ kánú ayé àìní jámọ̀ kánú ayé ò ní dé bá yín mọ́ àmì ò àṣẹ àmì pé iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn àwọn èèyàn ò ní mọ̀ báyìí inú mi dùn o torí mo rí nǹkan kan mo rí yàtọ̀ kan lọ́jọ́ iwájú mọ̀ sọ ẹ gbìyànjú ìfóònù dojú tì ìgbàlódé mẹ́lò dojú tì àwọn tẹ̀ ń ṣègbè lẹ́yìn wọn náà ní dojú tì ààrẹ òpìtàn àṣà Yorùbá TV mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé máa fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Yorùbá Wuyì náà Yorùbá Wuyì àwọn oníṣẹ̀ṣe ni lágbára ní àwọn oníṣẹ̀ṣe Yorùbá Wuyì ìyá mi dáadáa Ọlọ́run dojú tì yín o gbogbo nǹkan tẹ́ ń dáwọ́ lé òní bàjẹ́ lójú ẹ̀mí pásítọ̀ àpótí ẹ̀rí mo dúpẹ́ lọ́wọ́ ti yín náà o àyàpọ̀ tí ń dúpẹ́ lọ́wọ́ wọn o mo dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ àpótí ẹ̀rí Ifúbàyín ṣe lórí Ifúbàyín ṣe gbàdúrà Ifúbàyín ṣe àwọn ok àsìkò dúpẹ́ lọ́wọ́ comrade Sam
Ọlọ́run bá yín ṣe o mo ṣe mo ẹ kú àdúró tì mí o orí kó àtàwọn olùkọ́ lọ́wọ́ yín Mr. Taiwo David ẹni dáàmú àrí Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin ni wọ́n àwọn ọmọ ọkọ Yorùbá ni wọ́n nífẹ̀ẹ́ Yorùbá gan ìfẹ́ ìran yín tẹ́ ẹ ní Ọlọ́run wà ní fi jẹ́ ní fi jẹ́ ẹjọ́ bú àwọn abayé ó ṣègbè lẹ́yìn yín àwọn abayé ó dùn tíyìn àwọn alálẹ́ ó dùn tíyìn ojú ní tíyìn àṣẹ wá Get Better Life TV gbogbo àtà wà ní ìlú Ìlọrin àwọn náà lè má wà olùpẹ̀ lọ́wọ́ yín o ẹ kú gbìyànjú ọlọ́ọ̀bá yín ṣe bàbá wo Fájìmí mo fi fa dúpẹ́ lọ́wọ́ yín tí n bá ní mo dúpẹ́ lọ́wọ́ babaláwo ẹ̀ lè dúpẹ́ babaláwo tán torí àwọn babaláwo náà ló ń ta Ọlọ́run àwọn babaláwo yẹ kún wá pẹ̀lú mi láti mọ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni torí àwọn ló ní mí ẹni tí ó sì dojú tó sà tí ò jẹ́ ti fa tí ò sì gbàdúrà mọ́lẹ̀ ni kò ní tẹnu mi jáde òrìṣà lẹ́kan àwọn ọmọkọ Yorùbá ẹni dáàmú babaláwo arólóhùn ojú òní tí yín o ìfọba yẹn ṣe o bàbá mi Aláàfin àṣà ojú òní tí ẹ̀yin náà o ẹ kú tó ìta Ọlọ́run ó wá tún káwá rẹ nìkan tí tún dákọ tí màá ti rántí dárúkọ ẹ dákun ẹ foríjì mi o mo tún wá fàṣìkò ìdákọ dúpẹ́ lọ́wọ́ àwọn kan tí mo ti fò fẹ́ kó sì dùn mí pé ẹnu mi ìyìn mẹ́nubà bí àwọn bàbá mi Ààrẹ Gani Adams number 1 ẹ wò mo dúpẹ́ lọ́wọ́ yín torí àgbàlagbò gbogbo ẹ máa ń sọ gbogbo ọ̀rọ̀ tán ẹgbẹ́ àgbàlagbò sì gbọdọ̀ máa sọ gbogbo ògbà kó àwọn daláre fi àwọn ọmọ tí yìí ti kàn ọmọ ọdún mọ̀lẹ́ ní ẹ ṣègbè rúmọ̀lẹ́ ó dùn tẹ̀yìn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ bọ̀dá mi náà àbíkòkò gbogbo ògbà nígbà tí mo wà lọ́hùn làwọn náà ṣètò Ọlọ́run ní dojú tì yín o ìfẹ́ lẹ ní o ìfẹ́ tẹ́ ní sí mi Ọlọ́run á ní ba ìfẹ́ náà jẹ́ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ọgá àwọn ìwà pọ̀ ní mídíà pọ̀ lọ bẹ́ẹ̀ tí náà ti dákọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo ṣe ń fi ní tí mo gbàgbọ́ ifá tí mo gbàgbọ́ rẹ̀ kí yín lọ́wọ́ bá yín ṣe wàlúwàlú bá yín ṣe o àwọn aláṣẹ bá yín ṣe ojú òní tí yín fún pé dúpẹ́ lọ́wọ́ mi ìdúpẹ́ yẹ kó ti wáyé tipẹ́ ìdúpẹ́ yẹ kó ti wáyé tipẹ́ pé ṣé tó yabara mọ́re jẹ ní sábàrà mọ́re jẹ ṣùgbọ́n àkọ́kọ́ làárọ̀ ọ̀sẹ̀lẹ̀ kù ìwúlò kú méjì jáde lẹ́ẹ̀kan náà dúpẹ́ lọ́wọ́ bàbá mi náà bàbá mi Yorùbá nation kí n bẹ̀ látòrí owó abádámì Ìgbòho sà Sunday Igboho bàbá mi ni wọ́n ojú ní tíì àwọn alálùbá yín ṣe àwọn gbàdúrà lùbá yín ṣe ẹ wà ní kwájò láwọn lẹ́dí wa bá wa dúpẹ́ lọ́wọ́ gbóyin gbóyin ọmọ Yorùbá tẹ̀ káàkiri àgbáláyé tẹ̀ ń sígbè lẹ́yìn mi tẹ̀ ń dúró tì mí tẹ̀ ní kójú ọmọ tì mí ojú ní tí ẹ̀yin náà o kí mí ni mo ti bẹ̀rẹ̀ àdàkọ báyìí ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbóyin mo fàṣìkò yìí mo fàṣìkò kí yín ní tó padà wá kí yín ní padà wá kí yín mo gbàgbé kí n dákọ tí ìrìnàjò dákọ bàbá mi Fẹ́mi Fálànà ìrìnàjò dákọ tí wọn náà ó sì dùn mí pé ìrìnàjò dákọ wọn ẹ ṣé mo dúpẹ́ o kéèyàn kíláàmù orúkọ everybody sórí láì gbé ìwé dání àti lọ́ọ̀yà mi gan tó dúró tì mí Barrister Banks wọ́n dúró tán ni pé akọ́níwájú adájọ́ Barrister Banks akọ́níwájú adájọ́ mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ọ̀yà àti àwọn ará Ìlọrin náà Barrister Banks kí wọ́n dákọ̀ lọ́ọ̀yà Olóbì gbogbo wọn náà bí ta lóò ṣe jáde náà ni àgùntàn pa ní dákọ̀ ẹnìkan àgùntàn orí apá kan dápá kan sí gbogbo àwọn lọ́ọ̀yà tiwọn náà wọ́n ṣe lẹ́yìn àti wá ti ẹ̀ pọ̀ ó yẹ tí ń dàkọ̀ gan lọ́ọ̀yà dídá wọn lá ó yẹ kí n dákọ̀ tiwọn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà pátápátá ẹ ṣé wọn dúpẹ́ o àti lọ́ọ̀yà olùgbẹ́jọ́ àti lọ́ọ̀yà tí ń jẹ́jọ́ gbogbo yín pátá mo dúpẹ́ lọ́wọ́ yín òkà tó dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà Barrister Ọ̀dẹ́sẹ̀yà náà mo dúpẹ́ lọ́wọ́ Barrister Ọ̀dẹ́sẹ̀yà gbogbo yín mi ìlera ti dákọ̀ gbogbo yẹn tán ẹ tí wàá dákọ̀ ẹ mọ́ bínú nípasẹ̀ dí yìí èmi Adébọ́lá Abdulaziz Tani-Olorun mo tún tọrọ àforíjì lọ́yìn tí mo bá ṣẹ̀ mo sì tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ̀kọ́ àdúró tì mí o wọ́n ti mi lẹ́lẹ́kẹ́ bú mi sẹ́lẹ̀kẹ́ bú ẹnu mi ni o ẹnu mi wọ̀ lọ́bẹ̀ la mo dúpẹ́ lọ́wọ́ yín
mo mọ yìí yín o ẹ ti mo dúpẹ́ Ọlọ́run dùn tí yín o. Nàìjíríà tún lè dá. mo ṣe làbọ̀dọ̀ ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tún lè dá. ẹ̀yin èèyàn ẹ káàbọ̀ padà sórí ètò. kò sí bó ṣe lè sọ wípé o mẹ̀kẹ́ èbú ṣe tí Nàìjíríà bá gba ẹ̀bù wá wọ̀ṣì bí ọbẹ̀ ńlá. àfiwọ́ tó gun Nàìjíríà bá ti kọ́ lẹ́kọ̀ọ́. àwọn wo wà lógun Nàìjíríà ibo ló ń gbé o àwọn tó ń gbé nú bẹ́ẹ̀. àwọn tó ń gbé bẹ́ẹ̀ tó ń sún àwọn èèyàn sí kóòtù àwọn gangan lógun Nàìjíríà tó bá kọ́yàn lẹ́kọ̀ọ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. ìgbà tí mo rí fídíò I was just so happy. ẹ̀yẹ ọba wò pé kí ló dé Lady K inú mi kàn dùn ni. ẹ mọ̀ pé mi máa ń láìka àti bó ní ìwé yọ̀ gan. kò sígbà tí mo bá gbúròó Tani-Olorun tínú mi ò kí dùn táyọ̀ mi ò kí kú. nígbà táwọn bàbá mi kan pè mí pé àwọn fẹ́ fún Tani-Olorun ní gift kí báwọn gba account number kíákíá mo gba account number Tani-Olorun tí mo dẹ̀ tún wá pè lórí live chat wípé ó yá ẹjọ́ èyí tẹ́ bá fẹ́ fún Tani-Olorun lówó ẹ mọ́ ọ fún. èmi máa ń dunnú sí yàn all the time. that is the kind of person I am. èmi ò kí níyàn sínú. so pẹ̀lú dùnú àtayọ̀ ni mo fi gbélé wá fún yín mo wá fẹ́ kẹ́yìn náà bá mi fi dùnú àtayọ̀ gbá ẹ bá mi jùwọ́ gbòòrò ayé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Tani-Olorun tuntun ti dé o. Tani-Olorun ṣe bẹ̀bẹ̀ tó dáa ni o nǹkan tó dáa ló ọmọlọ́mọ ń ṣe o kò ṣe nǹkan burúkú o Tani-Olorun ìwà burúkú o Tani-Olorun ò bá tèèyàn jẹ́ o kò sọ̀rọ̀ èèyàn láì dá o torí gbà tí wọ́n bá mi translate topic mi sì ó lè níbi tẹ́ máa gbá mi gbé gbà. so Tani-Olorun ṣe bẹ̀bẹ̀ ó tún ti dé o ó dẹ̀ ti wá dúpẹ́ ó fẹ́ bí mo rí hàn ẹ ṣeun gan. ẹ bá wa ṣí ètò yìí ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ bá mi share ẹ tàn notification bell yìí sílẹ̀ tí bá ti mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ lè máa gba notification ẹ lè máa ṣe kíni ẹ lè máa wà àwọn program mi so ẹ subscribe kẹtọ notification bell yìí kẹdẹ bá mi share ẹ ṣeun gan ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn product tá lórí ìkànnì aláyọ̀ ìbẹ̀rẹ̀ látòrí face cream ẹ̀yin tẹ́ bá fẹ́ tún face yìí ṣe tẹ́ fẹ́ tún body yìí ṣe ẹ̀yin tẹ́ bá ní Facebook dark knuckle ẹ̀yin tẹ́ bá ní pimples tó ti bá gbogbo face yìí jẹ́ èèyàn dúdú ní yìí but bí face yìí ṣe rí makeup lẹ́ fi gbé tí ẹ bá lo powder ẹ lè jáde ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ Dana Skin Care ẹ fẹ́ dúdú ni ẹ fẹ́ pupa ni ẹ fẹ́ maintain natural skin ẹyẹ ni iléeṣẹ́ Dana Skin Care àwọn gbégbá orókè ní ọdún tó lọ àwọn ni wọ́n ṣe gbé igbá orókè ẹni àkọ́kọ́ tó ń produce cream àti ọṣẹ ìwẹ̀ tó dáa. this year náà àwọn náà ni wọ́n tún gbà awọ́ọ̀dù ẹ̀ wípé àwọn ni wọ́n produce cream àti ọṣẹ tó dáa. so ẹ patronize wọn ìlú UK ni wọ́n wà kó síbi tí wọ́n kì í send product wọn sí product wọn ni mò ń lò product wọn ni mò ń lò so ẹ patronize wọn. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ìlú Canada àbí Amẹ́ríkà tí ẹ bá fẹ́ ṣẹ́wó ránṣẹ́ sí Nàìjíríà lemfi app tí ẹ bá ti lórí ẹ pè mí lórí WhatsApp number mi kí n fún yín ní invitation àti referral code mi tí ẹ bá ti send $250 ó máa fún yín ní $30 lọ́fẹ̀ẹ́ kò sí àní-àní níbẹ̀ kò sí lọ kábọ̀ níbẹ̀ ẹ máa gba $30 exchange rate wọ́n dẹ̀ high ó wà òkè tẹ́ bá ti install ẹ̀ sórí fóònù yín ẹ máa wo bí exchange rate yẹn bá ṣe ń lọ lójoojúmọ́ ó máa gbé wá fún yín ìjọ tó bá di 1,000 ìjọ tó bá di 2,000 ìjọ tó bá di 3,000 ẹ máa rí lórí fóònù yín síbẹ̀ kò sí pé ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ tó máa bá yín ṣẹ́wó ẹ jọ̀ọ́ ẹ patronize mi ẹ bá mi introduce ẹ sí àwọn èèyàn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi sọ fáwọn èèyàn àwọn tó bá fẹ́ ṣẹ́ owó sínú Nàìjíríà láti Amẹ́ríkà Canada kí wọ́n pe Lady K kí send invitation àti referral code sí wọn kí wọ́n lo lemfi app tí wọ́n bá ti send $250 wá gba $30 tẹ́lẹ̀tẹ́lẹ̀ $100 ni ó ṣẹ̀ṣẹ̀ di $250 tẹ́lẹ̀ tẹ́ bá ti send $100 bẹ́ẹ̀ máa gba $30 but nísìnyí ó ti di $250 ẹ send $250 kẹ́ gba $30 ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín mo wá fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé ẹ̀yin tẹ́ bá nídìí oògùn diabetes ẹ̀yin tẹ́ nídìí oògùn high blood pressure ẹ̀yin tẹ́ lóògùn nídìí àgbo àti àgógóbá power ẹ̀yin tó jẹ́ wípé gbogbo sex organs ẹ̀yin ti kú pátápátá tó ti kú pátápátá tẹ́tí ríra yín nìyí wípé àgbà ti dé ẹ̀ lè dóbòbò ẹ̀ lè láwọ́ mọ́ èmi Lady K sọ fún yín pé gbogbo ẹ̀ máa jí ẹ̀ máa ta kébékébé ẹ̀ máa náàkì mọ́mí ẹ̀ máa náàkì sísítà dáadáa ẹ̀ máa ṣe kíni ẹ̀ máa pakuru mọ́ ẹ̀ máa dó dáadáa lọ́wọ́ iléeṣẹ́ ọtí natural herbal gbogbo ẹ̀yin tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ẹlòmíì ò lè jókòó bí mo ṣe jókòó yìí láti bí 40 minutes ara màmá agó ni ẹ̀yin màmá agó ni àfi kó jókòó kó relax kó fẹ̀yìntì kí láṣìírí ẹwà mi kí láṣìírí egungun mi
àgbo iléeṣẹ́ TL Natural Herbal ni kò sì í ṣe ohun tẹ́ máa lò lójoojúmọ́. Ẹ wò mí sì yìí oṣù kẹlóore tí mo ti wà ní ìlú ilẹ̀ ta sí díẹ̀ mi ò dẹ̀ lògùn kankan mi ò lo paracetamol mi ò lo shock ó shock èmi gan fúnra mi èmi tó jẹ́ pé nílùú òyìnbó gbogbo egungun máa ń kọ mí ni egungun ò kọ mí látara gbogbo àgbo tí mo ti mu àti àgúnmu iléeṣẹ́ TL kí tó kúrò Nàìjíríà. So ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ TL Natural Herbal ẹ introduce the product sí àwọn èèyàn ẹ má jẹ́ kí wọ́n lọ máa ra ẹ̀ṣá product ẹ má jẹ́ kó lọ máa rà kú ẹ má jẹ́ kó sanwó nù kò síbi tẹ́ bá wà ní orílẹ̀-èdè àgbáláyé tí iléeṣẹ́ TL Natural Herbal tí wọ́n ní báyìí send the product yẹn sí same thing iléeṣẹ́ Dynamic Skincare náà wọ́n náà máa send the product yẹn sí yín. So ẹ pè mí olórí WhatsApp ẹ má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá nílò hòtẹ́ẹ̀lì tó gbá skincare lè dé sí ní ìlú Nàìjíríà ní ìlú Ìbàdàn ẹ pè mí lórí WhatsApp number kí n fún yín ní location very nice hotel tó wà padà yìí tó bá dẹ̀ jẹ́ pé yóò nídìí hotel ẹ kàn nídìí bí àwọn ilé tọ́kọ̀ bá fi ń ṣe lodging space lodging house ẹ pè mí bákan náà kí fún yín fóònù nọ́mbà ẹni tó ní ó wà l'Amẹ́ríkà. So bó ṣe jẹ́ ní ojú òní tiwa o Yorùbá nation no retreat no surrender ogun Nàìjíríà ò ṣe ogun tó dà tẹ́ bá gbọ́ ogun atúnidá òun lógun orílẹ̀-èdè location 9 ogun atúnidá ni kò sí bó ṣe lè sọ pé stubborn tó ẹbú rẹ̀ ẹbú tó tí ogun Nàìjíríà bá rẹ̀ gbá ní ẹ̀kan náà wàá mọ̀ pé Jésù ni Olúwa ogun ò ní jà wá a kú ìpalẹ̀mọ́ ọdọọdún ayọ̀ la máa ṣe ní àṣẹ Èdùmàrè ire o ẹ ṣeun gan.